ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ọ́n Ezza Proud ti gbà láti ṣe freedom lọ́dọ̀ ọ̀gá rẹ̀ tuntun gbajúgbajà aláwàdà ni aka tìlù torun ní slogan Bari bá gbà láti parí aáwọ̀ tó wà láàrin àwọn Tampa àti àwọn tó ń ta ògúnfe. At last ẹ gbọ́ ohun freedom tí bàbá wa olóyè Jimoh Aliu kà sílẹ̀ fún àwọn ẹbí Abọ́dẹrìn kó tó lè di wípé ọ̀gá rẹ̀ tuntun aláwàdà náà ṣe freedom fún ògúnná tí wọ́n sọ sódò tí kò kú ilẹ̀kẹ̀ ọwọ́ òsì Aláàfin aago olókùn tí Wọlé Ṣóyínká wọ̀ lọ́jọ́ tí ó lọ jà ní ilé àná ẹmu tí Ògún mu kù àti bàtà tí bàbá wa Ọ̀ṣọ́fà wọ̀ lọ́jọ́ tí wọ́n lọ ṣe iṣẹ́ ìtìbọmi ìṣẹ́gun fún Délé Mọ̀mọ́dù níwájú ọba Aláké. Ìròyìn kúmọkùmọ náà ni ẹ̀ ń gbọ́, ẹ má dá ọ̀tẹ̀. Ẹ̀ka alẹ́ Pòfẹ́sọ̀ Ògúnléjà Òwúdẹ̀ ló ń kí yín ní ọkàn bí ọgbẹ́ aláṣejù bàbá Jẹ́nrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì tá a já nípa gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà ní ìròyìn kúmọkùmọ ti ń wáyé gẹ́gẹ́ ní 15 minutes to 11:30 lù ní ìlú Abidjan. King Sunny Adé gba ìjọba àpapọ̀ ní ìyànjú pé kí wọ́n jẹ́ kí wọ́n máa fi ìbọn pa màálùú. Kí ló dé? Aládéníyì sọ wípé òun lálàá pé èyí yóò jẹ́ kí àwọn Boko Haram rí iṣẹ́ alápàtà ṣe ní gbogbo àwọn odò ẹran wa. Àwùjọ nìyẹn tẹ́tí wọ́n fi ń pààyàn bí ẹni pẹran. Nnamdi Kanu pàṣẹ fún àwọn Biafra pé wọn kò gbọdọ̀ jẹ ẹran ẹlẹ́dẹ̀ mọ́. Kí ló dé? Ọmọ Àyìnlá Ọmọwúrà pèsè fíù Àlàó lẹ́jọ́ látàrí orin Anígilájé tí bàbá Ráfíájì kọ ní ṣọ́ọ̀ṣì ìṣẹ̀lẹ̀ kan ní iwájú àwọn aṣẹ́wó. Náà sì máa jí orin lónìí kan dáa ẹ ṣe bí ẹ ti ṣe ń ṣe ha 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 bí àgbàdo àkọyà láti gbọ́ kókó inú ìwé ìròyìn kùmọ̀kùmọ̀ náà. Sunday Igboho ti róòkú Àbá Kyari. Olóyè Ibrahim Babangida ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ní iwájú àwọn tí ó ń ta bàtà rọ́bà pupa ní ìyànà Ìyẹ́sí. Tó wá ló kan Sunday Igboho nípa ọ̀rọ̀ Àbá Kyari ẹni ìwé ó lè jẹ́ contract. Ẹ wò ẹ̀yin èèyàn mi happy birthday to gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí nínú oṣù yìí yóò yẹ yín kò ní yẹ̀ sílẹ̀ ìgbà ọdún kan ni o. Ẹ má gbàgbé láti subscribe sí ìròyìn kúmọkùmọ kí ẹ share kí ẹ sì comment ẹ má wo ti àwọn ẹlẹ́gàn nítorí wípé àgbò ló máa dẹ́bi ẹgbẹ̀rún. Ìwọ́de àwọn aṣẹ́wó orí títì kì í ṣe ojú lásán o. Olórí àwọn ọmọ Obe sọ wípé ohun tí ó bá mú kí àwọn X-Man ní base ó di dandan kí ìjọba àpapọ̀ kọ́ secretariat fún àwọn aṣẹ́wó nítorí wípé àwọn mọ ipa tí àwọn ń kó lórí àwọn ọlọ́pàá lójú pópó tí ó bá di ní òru àgàgà tí òtútù bá mú. Ẹ̀yẹ ọlọ́ta àṣírí tú àṣẹyìn náà ń ságì lọ́gbẹ́ ẹ̀ tó gùrọ̀ lọ́fà. Ìròyìn kúmọkùmọ náà ni ẹ̀ ń gbọ́, ẹ má sọ di ìjà. Brọ̀dá Emeka di ẹlẹ́dẹ̀ ní ìlú Àgùdà. Ọlọ́run yóò yọ wá ń bẹ̀. Tó kò jẹ́ bó ṣe jẹ́ tó fa àna rẹ̀ lọ́yàn. Ibi ìkànnì àrídé ní ti ìròyìn kúmọkùmọ ti ọ̀sẹ̀ yìí o. Olúwafúnmiláyọ̀ Ọmọjọ́rá ló kọ ìròyìn yìí fún wa. Ànàmáyọ̀wá ló bá Genesis Global 2 ní èdè Ègùn sí ti èdè Ìlàjẹ. Èmi ọmọ yín akẹ̀yìn sọ̀rọ̀ tí kò lówó nú olórí bí ìlú Ègùn aborípo eégún lẹ́rìn aka àmì blogger. Bàbá wa alábòsí ló kà á friendly sí etí ìwòran yín gbogbo wa ni kí ẹ mú o. Tó ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí pé kí ẹ subscribe
ló lè mú kí ìròyìn kúmọkùmọ tẹ̀síwájú. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa fún ti oṣù tuntun yìí. Ọmọ yín ò ní kú, aya yín ò ní kú, àwa náà ò ní bọ́ sọnù lọ́wọ́ yín. Gbogbo iṣẹ́ yín yóò máa lọ déédéé. Ẹ ó kéré oko délé o ní gbogbo àgbáyé tẹ̀ tí ń gbọ́ wa. Ẹ ṣé, inú yín yóò dùn kálẹ̀.